ronú ni. Why tí mo fẹ́ kó mi lọ Saudi? Why tí mo fẹ́ fi kó 10 million 15 million lọ Saudi lórí pé mo fẹ́ lá òkúta Ajara síwájú? Fẹ́ lọ lá Saudi lélẹ̀. Ìkan tẹ́ fẹ́ lọ lá tẹ́ fẹ́ fi kó 15 million 30 million, ẹlòmíì á rán èèyàn 4 lọ, ẹlòmíì á rán èèyàn 5 lọ sí Saudi lórí pé fẹ́ lọ lá òkúta yìí àti pé fẹ́ kan yín Mẹ́kà. So àwọn èèyàn ló ń ronú fúnra wọn, kò sẹ́nìkan tó lè bá nìkan ronú mọ́. Tó bá ń gbọ́ ètò wa tó bá ronú, o ò lè ronú mọ́ láyéláyé. So ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin lẹ ń lose torí máa ń wò yín bẹ́ẹ̀ ṣe ń jáde tẹ́ ẹ máa ń sọ̀rọ̀. Ìkan tí àwa torí ẹ̀ jáde ni pé ẹ̀ ń tàbùkù lẹ́wà. Kò sórúkọ Yorùbá kankan nínú Quran. Kí làwọn bàbá wa ṣe fún yín? Kí ni ilẹ̀ Yorùbá ṣe fún yín tó jẹ́ pé ẹ lè sọ̀rọ̀ láì tàbùkù lẹ̀ Yorùbá? Ohun tó gbà wá jáde nìyẹn. Ẹ tún wá continue láti máa ṣe the same thing. Ṣé o pa àwọn ọmọ Yorùbá gọ̀ ni? Àwọn èèyàn wá ń ronú every day. Kò sórúkọ ọmọ Yorùbá kankan nínú Quran. Quran ò sọ̀tàn nípa ilẹ̀ Áfíríkà. Kò ṣe Yorùbá nìkan. There's nothing concerning Quran and Africa. We are different. We are totally different with Arab. Kò sí history wa kankan níbẹ̀. Ẹ dẹ̀ gbé kíní olórí burúkú ìwé yìí wá. Ẹ fi ń ba ilẹ̀ wa jẹ́. Ẹ fi kọ̀yìn bàbá sọmọ. Ẹ fi ń dàlúrú. Ẹ lóko. Ẹ lódò. Ẹ níṣẹ́. Ẹ fi ń ṣe wèrè ńlù. So àwa wá jáde pé tó nǹkan tẹ́ ń ṣe yìí ẹ má ṣe mọ́ ẹ lè máa bú àwọn bàbá wa káwa dákẹ́ láyé tí ò tí ì sí mídíà nìyẹn. Láyé ìsìn mídíà ti wà. Ẹ wo iye ọdún tí Saheed Shittu tó fi tàbùkù lẹ̀ Yorùbá. Ìgbà tá a jáde lénìí tá a jáde tá a ti wà ń tà ń sìn, ọ̀rọ̀ wo ni Saheed Shittu rí sọmọ́? Ọ̀rọ̀ wo ló rí sọmọ́? Torí kò sọ̀rọ̀ lẹ́nu wọn mọ́. Torí Muhammadu dẹ̀ ń torí ẹ̀ balẹ̀ Yorùbá jẹ́ nísìn. Ẹ sọ wà burúkú tí Muhammadu ò gbélé ayé wù. Muhammadu yìí lọ bọ́mọdé sùn, òun ló bá rúgbó sùn, òun lọ pọkọ tó pọmọ tó bá yàwó sùn mọ́júmọ́, òun lọ bẹ́rú sùn, òun ló bòkú sùn, òun ló jalè, òun ló jagun tó pààyàn nípakúpa. Ẹ wá sọ wà burúkú ọ̀hún tí ń bẹ nílé ayé tá wà yìí tí Muhammadu ò gbélé ayé wù. Sọmọ Yorùbá tó wá ní làákàyè tó lè ronú, abẹ́ni tí èso ọmọ Yorùbá gan tó ń gbọ́ èdè tá à ń sọ yìí tó dẹ̀ rí àwọn evidence tá à ń mú wá, tóun gan bá fẹ́ ronú ọpọlọ rẹ̀ ó dá ronú yẹn fúnra ẹ̀. So bẹ́ẹ̀ lẹ́yìn kan tó wá ń jáde ẹlẹ́yìn fẹ́ defend Islam, ẹ wá ń bú àwọn bàbá wa. Ọmọ Yorùbá torí rẹ̀ bá pé yóò wá rí yàn kan tó ń bú bàbá òun nítorí nǹkan tó gbé wá, kò ní ronú. So ẹ̀yin Muslim, especially ẹ̀yin young Muslim, àfà tẹ́ ń jáde láti continue láti máa tàbùkù lẹ̀ Yorùbá in the name of Islam. We are not going to lose anymore. Ẹ̀yin lè máa lose every day, lẹ́dẹ̀ lose. Àwọn òdẹ ní bá anything jẹ́, ẹ̀yin náà lẹ́ ń jólé kiri, ẹ̀yin lẹ́ ń pààyàn, ẹ̀yin lẹ́ ń tìyàn mọ́lé, ẹ̀yin lẹ́ ń fipá múyàn. Àwa bíbá yín láti wá bá ìfọ́sí ẹnì kankan. Mẹ́sẹ̀jì wa ni pé tó bá jí ọmọ Yorùbá àbí tó bá gbọ́ èdè tá à ń sọ ètò jẹ́ aláwọ̀ dúdú, think about whatever you are doing. Kọ́kọ́ lu ọpọlọ rẹ. Ìtorí ẹ̀ ni Ọlọ́run ọba Elédùmarè ló fi fún wa ní ọpọlọ kó lè wúlò fún wa ni. Ọlọ́run kò gbọ́ ọpọlọ yìí síbẹ̀ lásán. Ó fi síbẹ̀ with reason, pé ó ní reason Ọlọ́run fi síbẹ̀. Tẹ́bí bá ń pa ẹ ọpọlọ yìí ló máa sọ fún ẹ. Tórun bá ń kún ẹ ọpọlọ yìí ló máa sọ fún ẹ. Tó ń gbé omi bá ń gbé ọpọlọ yìí ló máa sọ fún ẹ. Kí ló dé tó wá fi ń practice nǹkan tí ó kún ẹ lápá tí ó kún ẹ lẹ́sẹ̀? So we need to think. Ẹ̀yin náà wo wèrè akéwúgbàgòdì, aláìníṣẹ́, àgbàlagbà òpònú. Ṣebí last year wèrè akéwúgbàgòdì yẹn síbí òun ló pè fún peace, tó pe gbogbo àwọn bàbá ẹlẹ́bùrú bọn. Ọlọ́run jẹ́ bí bàbá yẹn gùn.
síbá Akéwùgbà Gold wèrè ọmọ àlè ọmọ Fúlàní tí ò ní rẹ̀ yẹn síbá òun ló pè fún peace nìbàdàn ní last year. ẹ wá lọ wo platform Akéwùgbà Gold kò lè ṣe program láàrin 2 minutes kó má tàbùkù lẹ̀ Yorùbá ó dẹ̀ pè fún peace. ṣe rí pé wèrè ní nǹkan ṣe lọ́pọlọ, ṣe rí pé ò gbádùn erí. ìdí ni pé kò níṣẹ́, ìkan tó fi ń jẹun nìyẹn. ìgbà tó dẹ̀ jí ọmọ ẹgbẹ́ ní last time wọ́n jí àwọn òbejì ẹgbẹ́ sọmọ pé agbára lẹ̀ Yorùbá lolóyè Sunday Igboho fi wá àwọn ọmọ ẹ̀ kan kò ń ṣàdísì o, kò ń ṣe àdísì, kò ń ṣe Kùránì o. ìwọ yìí ló wá gbé ètò kalẹ̀ gbogbo plan táwọn ọmọ Fúlàní Ìlọrin yẹn ń ṣe nílẹ̀ Yorùbá lẹ́ni Akéwùgbà Gold ló fún wọn ní plan yẹn. useless man all over the place. dìdìrín rẹ̀ lẹ́ẹ̀ ló pè fún peace meeting. mùsùlùmí kò sí yẹ̀yẹ́ mùsùlùmí tí ò sí lórí mídíà, kò sí yẹ̀yẹ́ ìṣẹ̀sìn tí ò sí lórí mídíà, kò sí yẹ̀yẹ́ kìrìsìtẹ́nì tí ò sí lórí mídíà. kí ló ní àbáyọ olórí burúkú ẹ̀ Akéwùgbà Gold? platform ẹ̀ kí ló stand fún? láti fi balẹ̀ Yorùbá jẹ́ ó dẹ̀ ń pè fún peace. Are you stupid? àbí ta ló ń wò kó stupid? Akéwùgbà Gold. If you no be we, it can be you. Akéwùgbà Gold, you are the one stupid. wọ́n tó pè fún peace tó gbé àwọn bàbá àwọn pásítọ̀ lóríṣiríṣi ẹjọ́ kóra yín jọ sínú hall oníwọ̀ pè fún peace. wá wo àtijọ́ tó ti pè fún peace yẹn, ẹnu àbùkù rẹ tó ń ta sílẹ̀ Yorùbá tó bá gbọ́ pé wọ́n ló pè fún peace meeting wọ́n á yìnbọn pa ẹni because you are a useless man all over the place. ó ń sọ pé ilẹ̀ Yorùbá o tó bá fẹ́ fún yàn lágbo ọba o olórí ìsàkan tó máa ń forí balẹ̀ fún. Akéwùgbà Gold wá dárúkọ sàyẹn fún wa. ọ̀rọ̀ orísun wọ́n yẹn lọ́mọ sọ̀tàn tí ò mérí pípé dání. àwọn bàbá Ọ̀rúnmìlà kan wá láti ilẹ̀ Lárúbáwá. so báyìí bó wá sì dàgbà tó bó ṣe ń dàgbà síbẹ̀ lọ́pọlọ rẹ̀ ṣe ń yòrò ni. Akéwùgbà Gold sí bó ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ̀ ń kéré, ọpọlọ rẹ̀ ń yòrò. ìgbà tá a wá láti ilẹ̀ Lárúbáwá tọ́rùnmìlà wá láti ilẹ̀ Lárúbáwá àbí Odùduwà ìgbà tó wá kúrò láti ilẹ̀ Lárúbáwá tó délẹ̀ Yorùbá èdè Lárúbáwá sápá lórí wọ́n ń ṣèdè Yorùbá kọ́lọ̀ rẹ̀ wá change wá di kọ́lọ̀ aláwọ̀ dúdú because ẹ̀yin people yẹ kí n ronú èmi ọmọ bẹ́ẹ̀ tí ń fi oúnjẹ sẹ́nu gan àgbàlagbà wá ìtẹ́ fi wà láti balẹ̀ Yorùbá jẹ́ and Islam tẹ́ gbé wá yìí kí ni what are we benefit inside this stupid religion? ó ń kẹ́yìn wá síra wa ó ń dá àwùjọ wa rú. ibẹ̀ yà fún àwọn èrè tẹ́ níṣẹ́ iná lẹ́ sọ pé mùsùlùmí ọ̀bọ̀lọ̀ gbé tí mùsùlùmí bá gbaṣẹ́ lọ́wọ́ kìrìsìtẹ́nì tí ò bá mọ̀ tó bá débẹ̀ tó bá mọ̀ pé kìrìsìtẹ́nì ló níṣẹ́ yẹn kó fi iṣẹ́ yẹn lẹ̀ kó máa lọlé. àwọn ọlọ́pàá wa ló ń fi àyè gba gbogbo yín but this time around a máa pe gbogbo àwọn DPO tó wà lẹ̀ Yorùbá kí wọ́n kéèsì ọ̀rọ̀ yìí torí pánsá ò fura pánsá já àjà ò fura àjà jì tó nílé ò bá fura olè ní oko. àwọn ọlọ́pàá àwọn olùdáàbòbò ìlú tìlú bá bàjẹ́ ọlọ́pàá lábì tìlú bá da ọlọ́pàá lábì gbogbo àgbáyé ọlọ́pàá ló ṣètò ìlú ọlọ́pàá lẹ́nu jù jọba lọ torí ìjọba 4 years 8 years náà ló máa lò lórí àpèrè ọlọ́pàá wà ń bẹ̀ títí tó máa fi rìtáyà ni. so ọlọ́pàá gangan níjọba ìlú ẹ̀yin lẹ nídìí láti stand ẹ gbé òfin jáde ẹ̀yin GPO wa àfáà tí ò bá ti níṣẹ́ tí ń rìn kiri tí ń fariwo disturb ìlú ẹgbẹ́ ẹ ti mọ́lé àwọn support yín pásítọ̀ tí ò bá ti níṣẹ́ tó ń rìn kiri ládùúgbò tẹ́ ẹ mọ̀ kókó ẹ̀ ẹgbẹ́ babaláwo tí ò bá níṣẹ́ tó ń rìn kiri àdúgbò ẹgbẹ́ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ni ò bá ṣiṣẹ́ yóò jalè. àwọn bàbá wa tó jẹ́ babaláwo láyé gbà wọn tálejò bá wá wọn délé ẹgbọ́n kí bàbá ti lóko
tójú bá ń kún àlejò wọn lọ gbé bàbá wa lóko ni gbogbo wa wá ya ọ̀lẹ kalẹ̀ bóre lè yà dáhùn ṣe bóre lè tí wọ́n ní babaláwo ọmọ ṣiṣẹ́ ni tí wọ́n ní káfọ́ ọmọ ṣiṣẹ́ ni tí wọ́n ní kí pásítọ̀ má ṣiṣẹ́ ni ẹ wá ń bàlú jẹ́ gbogbo yín wá ya mú ni bí ni ẹran èkejì ajá ẹ lọ ṣiṣẹ́ ẹ wo àwọn ọmọ Nàìjíríà tó wà nílùú òyìnbó ẹ wo ẹjá wo táàsì tá à ń san fún ìjọba lóyìnbó tẹ́ni kọ̀ọ̀kan wá kó wá jẹ́ pé táàsì yẹn Nàìjíríà la wà tá à ń san fún orílẹ̀-èdè Nàìjíríà sáà ní 24 hours light sáà ní good road anybody wa at age of 15 to 18 years a máa láǹfààní àti Nigerian citizen láti lo mọ́tò tó bá wù wá àdèmọ̀ máa sanwó rẹ̀ dẹ́dẹ̀ díẹ̀ tẹ̀gbà tá wà nílùú àwọn ọlọ́pàá dẹ́dọ̀ ń kí ẹ̀ ẹ̀yin dẹ̀ lólórí wa èmi accept ọlọ́pàá àti olórí ju àwọn pírẹsidẹ́ǹtì gómìnà lọ because tìlú bá tòrò tìlú bá túbà ọlọ́pàá ni the police are the head of the country bẹ́ẹ̀ tí sí ọlọ́pàá bá ti mẹ́hẹ̀ nínú ìlú ò lè tòrò láyé ẹ̀yin ọlọ́pàá wa ẹ dìde láti ṣiṣẹ́ láti sáfò orílẹ̀-èdè wa gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ gbà ẹ̀yin lẹ́lẹ́ yọ wá nínú wàhálà ìdààmú yìí ẹ wo àwọn ọmọ tán bí láwùjọ ẹ lọ Wonder Bridge àwọn ọmọ táwọn Ìsìlámù bí wọn ọ̀tọ̀ wọn bẹ Wonder Bridge tó ń tọrọ owó so ẹ jí ká dín àwọn ọmọ Yorùbá ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ jọ̀ọ́ tìlú yẹn bá da fún àǹfààní ara wa ni tí ó bá bàjẹ́ àwa náà la máa jìyà ẹ̀ kò síbi ta lè wọ́n ní àjò lè dùn títí tí kó nílé má relé ẹ wo bí gbogbo wa ṣe ń bẹ̀rù láti lọlé ẹ wo bí gbogbo wa ṣe ń bẹ̀rù láti ṣe nǹkan sílé ìjẹun lóyìnbó tẹ́nì kọ̀ọ̀kan wá òyìnbó tó jẹ́ ọmọ ìlú àwọn tá jẹ́ àlejò gan nílùú ìjẹ́rù ń bà wá láti ṣe nǹkan sílùú yìí tó bá jọ ní àbúrú nìkan ló kù bẹ́ẹ̀ tó bá jọ náà tó mọ́ ẹ̀rù ò lè bá wa náà kí ló ta fi ń bẹ̀rù lórílẹ̀‐èdè wa torí pé ètò ìjọba ètò ìlú ó mẹ́hẹ̀ àwọn kẹ́kọ̀ọ́ra wọn jọ wọ́n láàfáà làwọn wọn ò níṣẹ́ àwọn kẹ́kọ̀ọ́ra wọn jọ pásítọ̀ babaláwo gbogbo yẹn níṣẹ́ ẹni tẹ́ lù jìbìtì lẹ́wà kiri ẹ lọ ṣiṣẹ́ náà ẹ lọ ṣiṣẹ́ ẹ jọ àwa ń jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa ni àpòlò àṣà àpòlò anything anybody tó bá wù ẹ́ kírun tó bá wù ẹ́ má kí tó bá wù ẹ́ dífá tó bá wù ẹ́ mọ́ dì tó bá wù ẹ́ lọ church tó bá wù ẹ́ kó má lọ but ìjẹ́ Yorùbá rẹ̀ is first ìjẹ́ ọmọ ènìyàn rẹ̀ ó yẹ kó fi síwájú ni fi síwájú wá ohun tó jẹ wá ohun tọmọ rẹ̀ ó jẹ má dúró pé ó fẹ́ lu ẹnìkan jìbìtì kó tó jẹ má dúró pé ó fẹ́ bà tẹnìkan jẹ́ torí kí ìtẹ́ ó lè dára òfin tí ò sí Nàìjíríà ni tó fi bá wà gbogbo ariwo tá à ń pa ìyá nídìí ẹ̀ ìjọba ló máa ṣètò ọlọ́pàá dẹ̀ máa ṣiṣẹ́ wọn bí mo yẹ wà nulẹ̀ tí mò ń sùn yìí sí tí mò ń sọ̀rọ̀ tí ariwo mi bá ń disturb neighbor mi ó ní àǹfààní àti pé ọlọ́pàá in 3 minutes ọlọ́pàá máa débi wọ́n á dẹ̀ kanlẹ̀kùn mi wọ́n á ní neighbor mi ló pe àwọn pé wọ́n ò ní dárúkọ rẹ̀ gan wọ́n á léèyàn ló pe àwọn pé mò ń fi ariwo disturb òun so sí pé sí lóòótọ́ sí mò ń pariwo ni tí n bá defend ara mi wọ́n á lọ tí n bá lè defend ara mi wọ́n á send letter fún mi the next week before next week letter máa kàn mí lára wọ́n á wọ́ọ̀nù mi kò sófin nílùú wa àwọn ọlọ́pàá ni they are not ready to serve the nation ọlọ́pàá kọ́ mọ́ gbé mọ́ tẹ̀lé àfáà kiri àfáà tí ò níṣẹ́ ẹ máa imagine ẹ wo àbọ̀rọ̀ ó tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì mọ̀sẹ́lẹ̀ mo dúró báyìí náà.